Oloye Sunday Igboho ó mà ti dá wọn lóhùn àwọn tó ń bẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí Oloye Sunday Igboho tí wọ́n gbé ṣe mọ̀ pé wọ́n ní security ìwé ẹkùn security network àti bí wọ́n ṣe jáde láti lè flush àwọn bandit kúrò ní àwọn ibi tí ó yẹ káwọn bàbá wa ti máa dáko àti láti wá gbòdẹ́kun fún àwọn bandit tó ń jíni gbé pé àwọn ò fẹ́ ní ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹnu àtẹ́lù Oloye Sunday Igboho lórí ìgbésẹ̀ yìí ṣùgbọ́n Oloye Sunday Igboho dá wọn lóhùn. Kí ni wọ́n sọ? Ẹ wá gbọ́nu fídíò yìí. Màá dẹ̀ mú díẹ̀ wá lára àwọn tó ń bẹnu àtẹ́lù wọn tẹ́yìn náà mọ̀ láwùjọ kẹ́ wá gbọ́ ohun tí wọ́n sọ. Ẹ ṣe ohun tó bá jẹ́ èrò ọkàn tí yín náà ẹ bá ṣe rí sí ẹjá pàdé ní comment section. Ó yá lókè lọ. Ó ṣe ti wà tọ́lọ́run á lè ti ṣe Ọlọ́run lọ́wọ́ àkókò jẹ́ tó bá lè jẹ tán tójú ẹ̀ bá wálé á tún fàmọ́ra tó ṣe yóò dáa. Tá a bá sì tẹ́mi bá wà ní o tí ò bá ti gbẹ́mi lọ á tó advice ọmọ sì bẹ́ẹ̀ yìí. Ọtí ẹ̀mí bá ti lọ kò sí nǹkan tá a fẹ́ ṣe ó dìgbà tọ́lọ́ bá jí wa tó bá yẹ pé àjíǹde wà tó bá jí wa dìde láti mọ̀ sọ pé kí ló tó ṣe báyìí àwọn ò ní lè sọ ọmọ torí bọ́ọ̀lù lọ́ra tá a bá fẹ́ sọ Ọlọ́run gbẹ́lẹ̀ lọ́wọ́ ìlú mọ́ra sí ẹ̀ kókó síbẹ̀ kí ni a wá ń bínú sí èmi ò bí pé mo lọ́ta kẹ̀kẹ́ bàbá òkú mi bá a ṣe rán wọ̀ nìyẹn tó kó bú mi bàbá sọ̀rọ̀ mi dáadáa iṣẹ́ tá a fi rán wọ̀ nìyẹn tó kọ̀ òdìjà iṣẹ́ tá a bá fi rán kálukú àwọn kan bẹ tó ń súnmọ́ mi tó jẹ́ fámìlì mi bí mi jẹ́ náà tó wáyé bí iṣẹ́ dáadáa pẹ̀lú wọn nígbà tí mi yọ wọn ọ̀rẹ́ mi sí wọn ọ̀rẹ́ mi sí wọn àwọn tó bá rán mi sí náà ni màá jíṣẹ́ fún àwọn tó bá rán mi sí mi ní jíṣẹ́ fún wọn wọ́n dẹ̀ mọ́ bú mi èmi ìrìnkó sáàdì wọn torí pé wọ́n rán mi sí wọn kí jíṣẹ́ fún wọn kí n tẹ̀lé pẹ̀lú sí wọn torí pé a máa ti ṣàfihàn kó mẹ́jọ kan náà ni bàbá tó bí bàbá mi dà bàbá tó bí bàbá mi dà bàbá tó bí bàbá mi dà ìyá bàbá mi dà ìyá tó bí ìyá tiẹ̀ dà àwọn tó bí ń kọ́ ìyá tó wá bí èmi gẹ́gẹ́ ńkọ́ bàbá mi ńkọ́ tó ebi òkú rẹ̀ sọ́yìn kó nínú ní kó mẹ́jọ kan ó sà gbogbo ti bá ṣe mo ń sọ fún àìkú wọ́n ti pàṣẹ tó bá dé pé mo ṣe àríjì mi bí mo ṣe mo ń ṣe yẹn mo sì ń ṣe díẹ̀ díẹ̀ kò bá tèmi lọ nìyẹn tí bá ju ẹ lọ wọ́n ni kò múra ṣiṣẹ́ owó ẹ tó bá dẹ̀ jù mí lọ wọ́n náà sì tó bá lè ṣe kó tó mọ bá tiẹ̀ lọ òní kí là ń bá ara wa jà kí là ń kóra wa fún èkó ṣe pé kí tó mọ ṣe sọ́ọ̀bù Yorùbá nìkan mo ti lówó mi lọ́wọ́ àná àwọn olóṣèlú mọ̀ dẹ̀ ti lówó mi kì í ṣe fọwọ́ náà ní ìjáde but ọ̀dọ̀ àwọn olóṣèlú jẹ́ ní pé kúrò iná mo ti rí nǹkan ẹ̀rí gbọ́ gbàtí mo dẹ̀ rí nǹkan ẹ̀rí ṣe lọ kò lè mọ́ lọ́wọ́ yìí mo tí ń jẹ̀ mọ́ ọ lọ́wọ́ gbàtí mo dẹ̀ rí pé wọ́n fẹ́ lẹ̀ mi lọ tí Ọlọ́run dẹ̀ gbà ẹ̀mí mi là ń jọ yẹn mo tún gbọ́dọ̀ tún lò láti ní tí kí bá dá ni ìyẹn mọ́ tún ó ní ẹni tó gun bá ká mọ́ tó wá dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ ó ló fẹ́ jagun mí ni ó ń bọ̀ tó bá ti kú sójú ogun kò fẹ́ jà mí mọ́ nìyẹn bọ̀ tó bá bákọ̀ wàá bákọ̀ wàá lọ rí to make another plan wàá lè move on but ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò ní ogun tó ń jà lọ ìbákọ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò ní kó kú síbẹ̀ torí pé òun fẹ́ gba òun náà fẹ́ wà bíi tiẹ̀ kọ̀dẹ̀mọ̀ kọ́ lọ́wọ́ máa ń ṣe bẹ́ẹ̀ fún yẹn Ọlọ́run máa ń gbìyànjú sókè kì í ṣe agbára kì í ṣògo ó ti kéèyàn wà lókè kì í ṣe agbára àbógun Ọlọ́run máa ń ṣe lọ́wọ́ ẹni tó lọ́ bá gbé sókè tá a bá gbà fún ìyẹn náà lè tara ẹni ìyẹn náà kù torí Ọlọ́run máa rò pé ẹgbà fúnṣẹ́ òun látara ẹ̀ adẹ́gbẹ́ ẹ̀ náà gòkè torí àwọn ọgbẹ́ tó bá ti ga lẹ́sẹ̀ kò ní di then kò sí la champion kọ́lẹ̀ champion ló wà ìgbà tí wà là ń lò yìí àwọn tó tún kó àdíje lọ́la tó tún mọ òròyìn táwọn bá bínú wọn àwọn sọ pé àwọn tó ń tẹ̀lé àtọ́ tó wà yẹn àwọn náà ti ṣe bẹ́ẹ̀ àwọn náà àmọ́ fún ní bẹ́ẹ̀ pé ṣe báyìí ó ṣe rí nìyẹn. Sunday Igboho dey park motor for road different in-laws with guns with men contact say this our papa land Fulani don collect am na una papa land we dey talk abi mo na enter bush the same location wey dey kidnap make una go and rescue is that about showing us different land say our papa land we wan use Nigeria opportunity collect the land bank. ṣé máa fọ opportunity yan jà sílẹ̀ bàbá yín ni. now una no know say una dey set una up ta ló fún yín láṣẹ ẹ̀ ń gbé mọ́tò ẹ̀ ń gbàdà ẹ̀ ń gbébọn ẹ̀ wọnú igbó láì gbàṣẹ lọ́wọ́ ìjọba you no be soldier you no be police o dey go up and down ẹnẹ́yìn ìrù ẹṣin àbí ìrù màlúù àbí ìrù lion àbí ìrù ẹkùn tí àwọn àmọ̀tẹ́kùn dẹ̀ ń wò yìí o àwọn ọdẹ wà nùgbò o nọ́mọ̀nọ́mọ̀ àwọn Fúlàní tẹ́lẹ̀ ń wá yìí láyé àtijọ́ láti mọ̀ pé nùgbò ni Fúlàní ti ń sin màlúù
náà ló ká ọmọ nu gbó ṣé gbogbo Fúlàní ni bandit ṣé gbogbo Fúlàní ló ń kidnap ẹ fọ opportunity gbalẹ̀ bàbá yín padà àbí nọ́ọ̀mà ìjà tẹ́lẹ̀ ẹ̀yìn àtàwọn Haúsá àtàwọn tunisia ìbára yín fà tẹ́lẹ̀ ọ̀tọ̀. This is bring back our girls, bring back our children là ń sọ kò ń ṣe bring back our land. Igbó kò ń ṣe bí. èwo ni irú ẹkùn fi ti bá ọ ṣẹ́wọ̀n pé Yorùbá ló ní Àmọ̀tẹ́kùn ni ẹni bá fojú dẹkùn ẹkùn á jẹ́ tàbí wọ́n pé ẹkùn lè pẹ́kùn jẹ́ ní ọ̀bọ̀ ẹkùn tó bá kú kọ́ ẹran á jẹ́ ajá àjẹkùn tó bá kú bẹ́kùn bá jẹ bọ́ìsì nǹkan á kú. èwo ni irú ẹkùn níbi támọ̀tẹ́kùn wà normal Gani Adams gangan ni ọ̀gá nọ́mbà 1 nu Yorùbá òun níjọba gbéṣẹ́ fún wípé tógun bá ń bọ̀ ń lù àbí ọ̀dẹ̀. èwo ni wọ́n ràn náà èwo ni distraction àbí kí ló ń pè náà èwo ni irú ẹkùn ṣe ti gbàgbé pé Àmọ̀tẹ́kùn wà ní Àmọ̀tẹ́kùn ń bẹ o ẹni bá fojú dẹkùn inú á gbé ẹjẹ ń gbé ní débẹ̀ àwọn àdìsáàtì ní Nàìjíríà o nọ́mà tàbá ní pé ṣé ilẹ̀ dáadé ńlẹ̀ ń já sí ni àbí Fúlàní lẹ̀ ń bájà àbí bring back our girls gangan lẹ̀ ń jà fún àbí Nàìjíríà lẹ̀ ń jà fún. ìwọ ni dáhùn sọ pé àwọn kinní kan Fúlàní kankan kinní kan wọ́n gbalẹ̀ bàbá yín kí ló kàn án pẹ̀lú ilẹ̀ bàbá yín ẹjọ́ tó yọ lọ́hùn nǹkan tá a fẹ́ kẹ́ fèsì ojú pé bring back our girls Nigeria then let government work, let government do their job. It's not about ṣé ẹ gba aṣẹ́ lọ́wọ́ ìjọba ni ló bá yá wọn gbé yín wọn ní pé wọ́n mú yín wọ́n tẹ̀dí pé kẹ́ máa rìn. ẹ má jọ. ìjọsìn bí mo bá mú ní Ẹgbowó nìyẹn ò tán ni mo gbọ́n pọ́ ní Ẹgbowó tẹ́ padà pè tẹ́ pa àwọn ọ̀gá mi tẹ́ ní pé Ẹgbowó pé kábàá yín sọ pé kọ́ ṣí yín lẹ̀ so wọ́n ṣí yín lẹ̀ ń sẹ́yìn àwọn ènìwà níwó ni pé normal Ìgbòho ìlú yín ni ẹ ti lè jáde tán pé tó bá fẹ́ I call you out tó bá fẹ́ ká confirm yín pé ìrù ẹja yín àbí ìrù màálù yín àbí ìrù ẹkùn yín tòótọ́ ni go and bring back our girls, get our girls for us. ẹ wọnú gbó èwo ní tẹ́lẹ̀ lọ́dọ̀ àwa náà ní gbòòrò ànínú gbòǹbí o ànínú gbòǹsángo táwa náà lè kọ́ àwọn mọ́pọ̀ wọ̀ o táwa náà lè máa náà sáàṣì bandit o ẹ máa wáìnì wá Nàìjíríà o ìwọ ní anybody jẹ́ lọ́n wáìnì anybody lọ́n wáìnì àkàn lè kó nǹkan sọ́wọ́ tàbí kó nǹkan ọjọ́ tó máa kó mọ́tò tẹ́ pé àwọn máa náà wá bandit inú gbó nínú gbó nínú lógbó bíbá yìí nínú Ṣàngó obìnrin ṣe ilé bàbá yín lẹ̀ ń jáṣẹ̀ ń ni wọ́n ní àwọn Fúlàní gbalẹ̀ bàbá ṣe ilé bàbá yín là ń sọ àbí kẹ àwọn nǹkan tó ṣe Nàìjíríà àwọn ọmọ ẹ lọ bẹ̀ tẹ́ bá mọ̀ pé ẹ nágbára. ẹ má jọ gẹ́rù ẹkùn Àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ àǹdésàlẹ̀ àǹdé everywhere ní Àmọ̀tẹ́kùn wà Odùwà wà o mi ò rán sáà ẹ kájọ wà lẹ́yọ̀kan èwo ni táwọn ọmọ Nàìjíríà wa Yorùbá wa náà là ń ṣe ra wa. ọmọ Yorùbá náà fún ọ ní support ẹni tí n bá gbá mú tó bá jọ ọmọ wa ń bí tó ń support Fúlàní láti máa kidnap yẹn máa pa ni òṣìṣẹ́ ìdájọ́ rẹ̀ ní pé kápá anybody tó bá jọ ọmọ Ìgbòho tó bá support Fúlàní tó ń lọ díyẹn gbé èyí náà wo. mo understand pé káàdì tí wọ́n fẹ́ fi Ìgbòho gbá ni pé nítorí wèrè ta ẹ jẹ́ ká ní wèrè inú ilé. But personally, I don't believe and I don't subscribe to such card, especially with the character and the personality of this guy. Ó ti already ń sọ ọmọ táwọn bá gbá mú kò sọ pé tó kidnap o tó ń support àwọn Fúlàní tó ń kidnap àwọn èèyàn wa àwọn máa pa ni. In fact, Nigerian government gan ò ní right àti mú kidnapper mi ò sọ pé èèyàn suspect o èèyàn tó ń bá pé ó ń kidnap wọn ò ní right láti mú ẹnìyẹn kán láwọn fẹ́ pa they will have to subject such person to judicial process. ó ní Ìgbòho ti ń threatening pọ́mọ tóun bá mú ọ máa pa ni. The next thing tẹ́ bá máa rí àwọn tó bá jọ ọ̀tá ẹ̀ àbí tó jẹ́ political enemy in some places wọ́n máa tag wọn as kidnappers or wọ́n èdè kidnappers wọ́n á bẹ̀rẹ̀ sí ń para wọn. ọ̀rọ̀ Ìgbòho is a time bomb. àwọn nìyí sì báyìí bọ̀ ìtorí pé politically or somehow ó ń favour yín ẹ fẹ́ gbọ́ Aṣíwájú will not be president forever. Aṣíwájú máa fipò ńlẹ̀ by 2031. tí power bá ti lọ sí north àwọn Ìgbòho ló máa wá jẹ́ grand standards láti bí
tẹ́ bá wo gbogbo àwọn ọmọ tó ń tẹ̀lé kiri, there are still people that are still believing in kíní tí wọ́n pè ní Yorùbá nation. Many of them máa wá sí DM mi ni tó máa ń fún mi lépè láràárọ̀. They are so toxic. In fact, their operation wọ́n díẹ̀ ni kò tí ì fi tó bí àwọn IPOB ṣe ń ṣe. Very soon ẹ máa bẹ̀rẹ̀ sí rí operation wọn in a form of IPOBs. Wọ́n kidnap àwọn kan, ó fún ọ ní 2 hours. After 2 hours wọ́n gbọ́mọ ẹ padà wá. Àwa ti kọjá gbogbo that kind of game. And I've said it, even kí Igboho kó rescue 1,000 people. Àmọ́ géèmù tí wọ́n fẹ́ fi gbá, àdẹ̀mọ́ géèmù, àdẹ̀mọ́ danger tí Igboho máa cause into the society of Yoruba land. Ṣé bẹ́ẹ̀ ráwọn ọlọ́kadà? In fact, now Igboho is now a symbol for people of rascality. Àwọn thugs. It's not like their godfather now. Òun ni wọ́n look up to. Ẹni wọ́n ṣe ń kọ́ ọ̀kadà tí wọ́n ń tẹ̀lé kiri. Ẹ lọ study àwọn bandit bí wọ́n ṣe bẹ̀rẹ̀. Àwọn tó fi ṣe election ní 2015. After election tí wọ́n fi wọ́n lẹ̀, àwọn ló padà kó bọn tó ń kó wọgbó tó bẹ̀rẹ̀ sí kidnap. Yusuf tó di Boko Haram ìgbà tó bẹ̀rẹ̀ ní Borno, ó máa ń yá àwọn èèyàn lówó ní villages, ó máa ń fún wọn lówó without loan. Wọ́n wá hail ẹ̀, wọ́n rí like messiah. Ó ló ṣe bẹ̀rẹ̀ kó tó dìgbà tó wá gbé káàdì Boko Haram ẹ̀ jáde. Nnamdi Kanu ìgbà tí Nnamdi Kanu bẹ̀rẹ̀, ó lóyún Biafra pé wọ́n ti marginalize àwọn Fúlàní ń pa àwọn èèyàn wọn ní South East. Ó ń ṣe gbogbo àwọn ọmọ Igbo àwọn ló ń pariwo Nnamdi Kanu is another saviour ni wọ́n hail ẹ̀ kó tó gbé káàdì ẹ̀ jáde tó gbé ẹsẹ̀ tó gbọ́n ló gọmẹ̀. Gbogbo àwọn ọmọ tí wọ́n ti kó bọ̀ sí lọ́wọ́ lọ́hùn. Many of àwọn èèyàn tó wà lábroad tí wọ́n hail ẹ̀ wọn ò lè lọlé mọ́. So ẹ̀yin tẹ́ wà, you are in England, you are in the UK, US, Canada, kíní tẹ́ bá ti rí pé àwọn kidnap àwọn èèyàn Nàìjíríà, so ó jẹ́ kí ó máa trigger yín pé kíní kí Igboho kó save àwọn èèyàn wa, you are supporting him, and donate, and share everything. A time will come, Nigeria go ẹ̀ nílé lọ́mọ́. Àwọn ọmọ tí ẹ kó bọ̀ fún yẹn, àwọn náà máa padà di problem fún yín. Some of us, we pay attention to history and we pay attention to trends. Àdẹ̀ ń wò pé ibi tí bọ̀bọ̀ yìí ń lọ, problem ló máa padà jẹ́ fún wa. It is even a shameful thing to a ruling party, you are APC member, ó believe pé aṣáájú kò lè lo military, kò lè lo soldier, kò lè lo gbogbo wọn láti save ilẹ̀ Yorùbá. Igboho òun ló lè save ilẹ̀ Yorùbá. Ẹ má worry. A máa continue àti máa sọ. We are ready to stand alone in this thing. But when that time comes, Nigeria go ẹ̀ nílé lọ Nigeria mọ́. Gbogbo àwọn thugs yẹn, they will aṣáájú máa kúrò níjọba, àbí wọ́n ní kúrò níjọba. They will have to survive, àbí wọ́n ní survive. They will have to continue, àbí they will become warlord. Ẹ má worry, that time is coming. Ẹ continue. Ẹ ti gbọ́ bó ṣe sọ pé òun máa pa anybody tóun bá ti mú tó ń ṣe kíní kan tó ń support Yorùbá Fúlàní, òun máa pa wọ́n ni. Èèyàn mi ò mọ ibi tó ti ní power tó jẹ́ pé tó bá ti múyàn ó gbọ́dọ̀ pa. Ó ti arrogate power, ó ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. Very soon tó bá ti lè against ẹ̀ gan pé ó kò sọ̀rọ̀ lórí social media bó o sọ̀rọ̀ tó wọ́n mọ̀ pé nìyí kò support Igboho pípa ni. Ẹ má worry, all of us ọlọ́run kọ́lọ́run dẹ́mi gbogbo wa sí, we will be alive when this problem is a time bomb tó máa padà blow ni. Ẹ múra ńlẹ̀. Jẹ́ ti ẹ mọ̀ wípé orí ọ̀rọ̀ ìgbà tí Buhari sọ pé kán lọ gbé bàbá Sunday Igboho wá tán lọ dalé wọn rú tán pa oríṣiríṣi èèyàn tí bàbá Sunday Igboho padà láǹdì sí Kútọ́nù táwọn ní prison, orí ọ̀rọ̀ yẹn gangan òun nìyá wọn kú sí torí pé ìyá wọn ronú. Ǹjẹ́ ti ẹ mọ̀ irú ẹni yẹn lẹ́yìn gbogbo pìtìpìtì tó ti fèsì tán tí àwọn bàbá Tinubu tún wá fún wọn ní opportunity bóyá wọ́n ti free ẹ àti gbé arrest warrant yẹn àti gbé kúrò lórí ẹ. Bàbá yẹn tún wá padà wá, ó mọ̀nà Germany láti lọ o wípé by force by fire pé I no do again, citizen Germany ni wọ́n o. Wọ́n mọ̀nà Germany láti lọ páwọn wá sí Nàìjíríà mọ́ o. Wọ́n tún wá padà wá láti Germany nígbà tí wọ́n rest tán wípé àníṣe mo fẹ́ wá defend àwọn èèyàn mi. Ní nǹkan táwọn ọlọ́pàá ò rí ṣe tí sójà ò rí ṣe.
tí gbogbo wa mọ̀. Danjuma, former general of the military, ó sọ ó ní pé if you are still depending on the military, ó ní you are whining yourself. Ó là ń tanra wa ni. Ó ní the military has collude with the bandits and the military cannot save you. Baba Sunday Igboho nígbà tán tún wá notice pé pìtìpìtì tún ti fẹ́ máa wọlé Yorùbá, wọ́n tún wá fẹ́ máa jà fún wa lẹ́ni tó jẹ́ pé ó lè lọ sí Germany, lẹ́ni tó jẹ́ pé ó yẹ kó ronú wípé orí ọ̀rọ̀ yìí ni ìyá mi máa kú sí. Ìyàwó mi ò máa gẹ̀ẹ́tì ara ẹ̀ gan mọ́. Ìyàwó mi máa ronú, inú àwọn ọmọ mi ò dùn lórí nǹkan tí mo witness lọ́jọ́ kìíní àná. Ibẹ̀ lẹ́yìn olórí burúkú kan lẹ́tí wọ́n ní fíìmù ni Baba Sunday Igboho ń yà. Ẹ̀rí kúrí yín ti burú. Mo kàn tún jókòó, mo kàn tún rò wípé ẹ gbà mí. Orí ọ̀rọ̀ yìí mà ní ìyá Baba Sunday Igboho kú sí níbi tí ìyá yẹn ti ń ronú. Kọ́lọ́ fọ̀run re kẹ́yà. Onípìtìpìtì lẹ́yìn Yorùbá o. Imagine that rubbish. Ẹ wá ń join àwọn Fúlàní láti máa bá wọn sọ wípé fíìmù ni Baba Sunday Igboho ń yà. Ó ní máa kan lórí social media yìí, most especially this TikTok, máa yẹn ní irun gbọ̀n báyìí. Máa yẹn máa ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n tẹ́lẹ̀. Imagine ìwọ náà wá join wọn láti máa ní wípé fíìmù Baba Sunday Igboho ń yà. Portable ìwọ náà sọ Portable yẹn ò tiẹ̀ yà mí lẹ́nu torí mo mọ̀ pọ́pọ́lọ tiẹ̀ máa ń lọ, kò sọ̀rọ̀ ọlọ́gbọ́n rí. Onípìtìpìtì ẹ̀dá kan ni. Ìgbà míì tí ń bá ráwọn èèyàn tán kán máa láwọn fẹ́ lọ ya content ní Odógúbà, tán máa ní pé wọ́n débẹ̀ Portable wá náà wọ́n máa níṣẹ́ ẹja wèrè ni. Lẹ́ni tẹ́ ẹ mọ̀ wípé kò gbádùn tẹ́lẹ̀, ìwọ náà wá ló fẹ́ lọ ya content ńbẹ̀. So tí Portable bá padà nà wọ́n nàkúnà kò kí ń yà mí lẹ́nu. Imagine ẹ wá ní Baba Sunday Igboho ń ya fíìmù wèrè Portable. Ó rí fídíò bíi tí Baba Sunday Igboho ti sọ wípé òun rẹ́dì láti lọ deliver àwọn ọmọ Ògbómọ̀ṣọ́, wípé Ọ̀yọ́ state governor ni wọ́n ti pè àwọn láti fún àwọn ní order. Wọ́n láwọn ready. Yes sir. Ọ̀tọ̀ ni wípé ká máa bẹ̀yàn pé kò jọ kó ara wa ṣe, ọ̀tọ̀ tún ni pé kó sọ pé òun ready. Kẹ́yìn èèyàn máa mọ nǹkan tẹ́ ẹ sọ o. Kẹ́ máa mọ nǹkan tẹ́ ẹ sọ. Mo ń sọ fún yín, mo ní ọ̀rọ̀ Baba Sunday Igboho ó yàtọ̀ sí story tán sọ fún èèyàn. Àwa rí níbi tán ti ń perform, we know that this man is capable. Ẹ̀yin tẹ́ bá gbé Mọdákẹ́kẹ́ àti Ìbàdàn, you don't need to sọ. Ìwọ tán bá bí ní àrán tó ẹ̀ṣẹ̀ bí níbi àbí 206, ẹ̀yin Gen Z. But ìwọ tó ti wà ń bàdàn láti bí àbí 1990. Bàbá sọ wípé o mọ capacity Baba Sunday Igboho ṣá. Ṣó ní pìtìpìtì ni yín ni? Ṣé mọ̀ nǹkan tẹ́ ẹ̀ sọ ṣá? Ṣẹ́ríkì Fúlàní gangan ó tún wá ń sọ nígbà tí BBC interview ẹ̀ tó yẹ kí gbogbo yín tún lọ gbọ́. Ó ń sọ wípé òun máa ń bẹ̀rù tóun bá gbúrò Baba Sunday Igboho wípé ó ní ìgbẹ́ máa ń gbọ̀n òun gan. Ó lọ́jọ́ kìíní àná ńgbà tóun gbọ́ pé wọ́n lọ sí Ogun State, ó ní ṣe ẹ̀rù ń ba òun. Ìwọ tó o bá fẹ́ mọ nǹkan tí Sẹ́ríkì gangan sọ lórí ọ̀rọ̀ yẹn, Fúlàní ni o. Tó bá fẹ́ mọ̀ kàn search ẹ̀ ní TikTok pé kí ni Sẹ́ríkì gangan sọ lórí ọ̀rọ̀ Baba Sunday Igboho, kó gbọ́ pìtìpìtì tó rò kalẹ̀. Ó lóun ẹ̀rù máa ń bá òun ni tó bá gbọ́ pé Sunday Igboho ń bọ̀. Ṣé ẹ ráwọn Fúlàní wèrè yẹn tí wọ́n ń make fídíò tó ń sọ̀rọ̀ sí Sunday Igboho? Wòmí ẹ̀yin ẹ̀ka wùwá wèrè, ẹ wùwá sínwín, ẹ wùwá pìtìpìtì. Kẹ wá mọ nǹkan tó máa padà gbẹ̀yìn ọ̀rọ̀ yín. Ẹ̀yin Yorùbá, it's better you are warned. Kẹ stop láti máa join àwọn oníwèrè kan láti máa sọ pé Baba Sunday Igboho ń ṣe fíìmù ni. It is better you all stop. Ẹ má máa wà sínwín mọ́. Kí ló dé? Wọ́n gbé Yorùbá ṣépè ni. Pé kẹ́nu wa máa kó, ṣán gbé wa ṣépè ni, ṣán gbé wa rẹ́ ni.